lọ́dún èyí o ọpẹ́ yẹ bàbá. Ọpẹ́ yẹ bàbá olóore òyìn yẹ bàbá. Ọpẹ́ yẹ bàbá olóore òyìn yẹ bàbá ó lè mú Michael lọ́dún èyí o ọpẹ́ yẹ bàbá. Káàbá kan fún yọkọ̀ lọ́rùn ò ẹ̀kan ajá. Káàró kàkọ́ fẹ́lẹ́ ọlọ́run ọba mẹ́ àgbà lọ́ọ̀ni. Òyìn ilé jíjẹ Elédùmarè o. Sẹ́nitọ́ Dr. Michael Ọpẹ́yẹmí Bámidélé. Ẹ̀rù ọpẹ́ rẹ̀ mẹ́ akán ṣe lọ aṣọ pẹ́ dalẹ́ o. Ọpẹ́ yẹ bàbá olóore òyìn yẹ bàbá. Ọpẹ́ yẹ bàbá olóore òyìn yẹ bàbá ó lè mú Michael lọ́dún èyí o ọpẹ́ yẹ bàbá. Títí ayé lọ́pẹ́ mi mẹ́kàn amúbíṣú Jésù o. Títí ayé lọ́pẹ́ mi mẹ́ amúbíṣú Jésù o. Mẹ́ àjòyè àbára móríire jẹ́ mọ́kàn aṣọ pẹ́ o. Títí ayé lọ́pẹ́ mi mẹ́ amúbíṣú Jésù o. Mẹ́kàn àtàpá sólóríire Jésù ló lóríire tèmi. Títí ayé lọ́pẹ́ mi mẹ́ amúbíṣú Jésù o. Títí ayé lọ́pẹ́ mi ò mẹ́ amúbíṣú lọ́rùn ọba. Títí ayé lọ́pẹ́ mi mẹ́ amúbíṣú Jésù o. Olúwa ọ̀run òun ayé, ìwọ lòyìn àtọpẹ́ yẹ fún Káàbà àti fẹ́ ọ̀tọ̀ oníwọ̀ rẹ̀. Ọlọ́run kan dání sí láì gbé òbí lọ́ọ̀ni. Aṣọ oríire mọ̀gbẹ́jẹ́. Ọlísàmù ìka mọ́pẹ́ akọlọ́run ò torí wí ó ṣeun. Ìhà àánú rẹ̀ yóò dúró títí láé. Òní ìjọ kọkàndínlọ́gbọ̀n oṣù keje ọdún. Ní ìṣàyájọ́ ìjọ kan bí olóríire. Aláyé ire, ọ̀nì òyì, ọ̀nì ẹ̀yẹ. Ọ̀sùn òrùlé kọ̀dẹ̀ dára láwùjọ. Sẹ́nitọ́ Dr. Michael Ọpẹ́yẹmí Bámidélé CON. Ìyàn ọ̀nìyàn dẹ̀ mọ̀ sí MOB. Sẹ́nitọ̀ kèyí ṣojú àárín gbùngbùn Èkìtì lúlé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀. Kọ̀dẹ̀ jẹ́ National Assembly Senate Majority Leader. Súlé ayé o. Ìjọ òbí rẹ lòní jẹ́ ẹ̀mẹ̀ àdìjọ́ òbí. Ọmọ Bámidélé. Ọmọ méjì sí mi yé sí mi ò ọ́ni rẹ̀. Ebi Yakubu, the Yakubus. Ní Jos, ní Plateau State, lè ràn mí abẹ́ o. Àìkímìkì ọ̀rọ̀ tún kímìkì ọ̀rọ̀ òsì o. Àfínjú agbẹjọ́rò kòmòye, amòfin kọ̀dáńtọ́, ajàfẹ́tọ̀ ọmọnìyàn, olóṣèlú kọ̀dáńgájíá, òpáyé gbádùn kété ọ̀nìyàn lè jẹ́ ọlọ́gùn o ọmọ Bámidélé. Èlé oko mi ò ìṣàánú, ọmọ Ọlọ́run tòótọ́, ọkọ̀ Olúyẹmí sí. Kó o ti ṣoríire ikọ̀ ọmọdé ló ṣe ìkà àgbà o. Ọlọ́run ọba kèyí tí ọ lẹ́yìn ẹ̀mẹ̀ àṣeyìn lẹ́yìn rẹ̀. Ayẹ̀ ọ̀kàlẹ̀ o. Ọmọ late past Stephen Ogunju yìí gbé Bámidélé. Àti late Madam Juliana Tinúọlá Bámidélé. Òyìn Èkìtì ìnàbẹ́yẹ àtàbárẹ̀ jẹ́mi bá ọ délé o. Ọmọ Olúlé. Ọmọ Akẹ́rọ̀. Ó ṣèkú wọlú ní ti Ìṣẹ́yìn. Ọmọ àárín ọgọ́rí òrùlé rìn ṣàlẹ́ lé jagun. Ọmọ amílẹ̀mẹ̀ṣù ẹrú jòkó. Ọbẹ̀ kun akẹ́ṣinkẹ́ èrò ìgèdè àwò. Èrò ìgèdè àwò alẹ́lẹ́. Akọ́là orìrùn èṣojú ọmọdèrè wù gbogbo. Ọmọ Utáyì orí ìjìmọ̀ yíyí. Ó pègì nínú ẹranko lẹ̀ka àgbà ẹ̀dùn símọ̀. Kókó ẹ̀lẹ́ lákẹ̀sùn gbogbo. Ọmọ olórùn mẹ́fà kèyí lórí ìwùjí. Èjì yóò rárá. Èjì èrò àlọ́à. Èjì tó kù síbẹ̀ ṣọ́mọ̀ ọ̀run wìtìwìtì.
ijó ta èrú kùkù ìbọ̀bọ̀ ìjóró gègé èyí kan tún lálàá níbẹ̀ náà ikú ta ẹṣin ọmọ aláìrè lílá ọ̀nà ènìjù ọ̀nà ìsásíkò òjò pa ọmọ káwọ́ ó kábíyèsí ọmọ ẹ̀dùnmọ̀gún ọmọdé àpáríkó ẹ̀ṣọ́ ọ̀run ta ègiri òkè ọmọ olóṣè méjì tábọ́tábọ́ àlejò kan bá ti alẹ́ nínú ìgbọ̀pá òun àsìkò lérìn kẹ́ ẹ bọ́ra sílẹ̀ kẹ́ ẹ para ibi ayé o ọmọ aláàgọ́ àjírù pínrín ní ṣọ́ọ̀ṣì o ọkọ mi sí Olúyẹmí sí Bámidélé ọ̀yà ayẹyẹ ìkóró ìtọ́kọ níjọ́ kété nìkan àgbọ̀ dídùn ẹrù mi àtẹ̀pẹ́ lọ́sẹ̀ ìtẹ̀nà ṣe lọ́ àtẹ̀lẹ̀ ẹ̀pẹ́ o èmi Yakubu ní Jos ní Plateau State àìlárúkọ Ọlọ́run ire òun ayọ̀lọ́ ìyarí lórí ìyànmọ̀ rẹ́kẹ́tẹ́ lábẹ́ bó ti wù kọ́ ọpẹ́ láyé tó wẹ́ àmọ́ sàré ọmọ wẹ́ àmọ́ ìsàn lólé ayé o ẹ̀sán ní káṣí láìgbó sẹ́nẹ́tọ̀ Dr. Michael Ọpẹ́yẹmí Bámidélé MOB wàá dàgbà àjòkó lórúkọ Jésù Kristi ọba ó ti tì ọ́ lẹ́yìn ẹ̀bẹ̀ apádà láyé Jésù Kristi ọba ògo ẹ̀ àtẹ̀yìn lẹ́yìn rẹ̀ Ọlọ́run ọba ti gbé ọ̀gá òwe kan arẹ́lẹ̀ Ọpẹ́yẹmí Jésù Kristi ọba ògo ẹ̀ àtẹ̀yìn lẹ́yìn rẹ̀ ẹ̀sìndọ́kọ̀ àwùlé èṣì òkọ̀ tí a ṣèyí sí láyé Jésù Kristi ọba